tèmi ẹ tẹ̀lé mi ẹ jẹ́ ká lọ sọ́dọ̀ Caramella. Títí la fẹ́ ló ń Caramella baby, ó ga badness. Hello guys, welcome to Caramella. You can come into our closet. Ẹ wá wo gbogbo iṣẹ́ tó ń dánwò. Come in guys. This is a kimono with a pants. We call it two-piece. This is a dress. And in fact, we have almost everything. This is for a bridal. Ẹ ǹlẹ́ o gbogbo ilé, èmi àbúrò yín ni, ẹ̀gbọ́n yín, ọ̀rẹ́ yín, ọmọ yín Títílọpẹ́ ló sọ̀rọ̀. Ṣàlàáfíà lẹ wà, báwo ni iṣẹ́, báwo ni ilé? Mo wá fẹ́ gba ọkọ àtìyàwó ní ìmọ̀ràn kékeré kan ni àbí àwọn olólùfẹ́ àfẹ́sọ́nà. Bí ọkọ kò sí ní ibi tíyàwó wà àbí ìyàwó kò sí níbi tí ọkọ wà, ó ṣe pàtàkì wípé ẹ ní ìpìlẹ̀ èyí tí ó dára. A mọ̀ wípé ọ̀nà àti jẹ àti mu òun ló máa ń jẹ́ kí ọkọ kó máa gbé lọ́tọ̀ kíyàwó gbé lọ́tọ̀, èyí tí mo dẹ̀ mọ̀ wípé ọ̀pọ̀ ìgbà kò dùn mọ́ wọn nínú. Àmọ́ láti jẹ́ kí ìrẹ́pọ̀ kó wà nínú ìgbéyàwó, kí ìṣọ̀kan dẹ̀ wà láàrin ọkọ àtìyàwó, ẹ nílò láti máa bá ara yín sọ̀rọ̀ ní ìgbà dé ìgbà. Eléyìí túmọ̀ sí wípé communication ó ṣe pàtàkì, ó ṣe kókó. Kí ọkọ kí ó máa pe ìyàwó, kí ìyàwó kó máa pe ọkọ. Nígbà tẹ́ bá dẹ̀ ń fi ọ̀rọ̀ jomitoro ọ̀rọ̀, ẹ máa ní sùúrù fúnra yín, nítorí wípé ẹ lè fi ọ̀rọ̀ ojúkorojú kẹ́ máa fi wé ọ̀rọ̀ orí fóònù. Nítorí ìdí èyí ẹ ní láti ṣe sùúrù. Ìkejì, àtiwọ́ àti ọkọ ẹ ní láti ṣe òótọ́ láàrin ara yín, ìyẹn ọkọ àtìyàwó. Ẹ rí dájú wípé ẹ ò fi igbá kan bọ ìkan nínú, nítorí pé ẹ ò ríra yín ní ìgbà tí ó wù yín. Tí ọ̀rọ̀ bá ṣe bí ọ̀rọ̀, ẹ máa rí wípé ẹ sọ tòótọ́ gẹ́gẹ́ bí ọ̀rọ̀ yẹn ṣe rí. Pàtàkì jùlọ, ẹ jẹ́ ọ̀rẹ́ ara yín. Nígbà tí ẹ bá jẹ́ ọ̀rẹ́ ara yín, ẹ lè sọ ohunkóhun láàrin ara yín. Tá bá dẹ̀ ń sọ̀rọ̀ nípa ìbálòpọ̀, gbogbo wa la mọ̀ wípé ara ò kì í ṣe òkúta. Ẹ rí wípé ẹ mú ara dúró. Àmọ́ o, tí ẹ bá lè mú ara dúró, ó wà optional fún yín wípé kẹ́ lo àwọn ohun tí àwọn òyìnbó ti pèsè ẹ̀ fún ọkọ àti fún ìyàwó láti lè máa jẹ ìgbádùn ara wọn. Ẹ má jẹ́ ká máa fò láti ibì kan síbi kejì. Ẹ má torí wípé ìyàwó mi ò sí lọ́dọ̀ mi kí n lọ bóbìnrin mi, àbí ọkọ mi ò sí nítòsí mi ó dẹ̀ wà lára mi kí n lọ bá ọkùnrin mi. Eléyìí kò dára rárá. Ohunkóhun tí ẹ bá dẹ̀ máa ṣe yan ọkọ àtìyàwó, ẹ rí i pé ẹ fi tó ara yín létí, kẹ́dẹ̀ gbà wípé ó dáa, àti gbà wípé nǹkan báyìí la fẹ́ ṣe. Eléyìí ṣe pàtàkì, ó ṣe kókó. Eléyìí ló máa jẹ́ kí ìtẹ̀síwájú àti ìrẹ́pọ̀ kó wà nínú ìdílé. Ìmọ̀ràn kékeré tí mo ní fún yín, ẹ má dẹ̀ gbàgbé wípé bẹ́ ṣe wà nílùú òkèrè tàbí tẹ́ ṣe wà lọ́nà jíjìn, ẹ máa gbìyànjú láti jẹ́ wípé àtọkọ àtìyàwó kẹ́ wà papọ̀. Ọlọ́run yóò ràn yín lọ́wọ́ o. Eléyìí ni ìmọ̀ràn mi fún yín. Títílọpẹ́ ló ń sọ̀rọ̀. Ẹ má gbàgbé láti tẹ̀lé mi ní Facebook, YouTube àti Instagram. A ó ní pàdé ayọ̀ o. Ó dìgbà o.